lẹ́yìn tí àwọn àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu Economic Financial Crime Commission EFCC tí wọ́n gbé gómìnà àná ní ìpínlẹ̀ Sokoto tó tún jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá tẹ́lẹ̀ ìyẹn Federal House of Representatives tó tún jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ Sokoto nínú ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá báyìí ìyẹn sẹ́nitọ̀ Aminu Tambuwa ó ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ gan-an ní àtìmọ́lé àwọn àjọ EFCC tó sún oorun ọjọ́ kan níbẹ̀ tó sì jẹ́ kó dìímọ̀ ìpè kò ṣíṣe kò ṣàìṣe o kò sí ẹnìkan tó lè mú ìgbójú ẹ̀yìn lérògbà láti gba orílẹ̀-èdè Nàìjíríà padà kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 kì í ṣe ìròyìn mọ́ pé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí a wà yìí ní àwọn àjọ EFCC ni wọ́n gbé Tambuwa lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì jẹ́ pé ọjọ́ kejì ni wọ́n tó fún un ní bẹ́ẹ̀lì tó sì jẹ́ pé níṣe ni àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá ètí tí Tambuwa náà jẹ́ ọ̀kan pàtàkì láàrin wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bu ẹnu àti ẹnu àjọ EFCC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ojúṣàájú náà ṣe wọn nítorí pé Tambuwa kò ṣe ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC àti pé ó jẹ́ ògbónígbòǹgbò lára àwọn olóṣèlú alátakò tó ń gbìyànjú láti gba ìjọba kúrò lọ́wọ́ Tinubu lọ́dún 2027 nínú jẹ́ kí wọ́n máa gbógun tì í ṣáò nígbà tí ó ń sọ̀rọ̀ ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí lásìkò tí àwọn olólùfẹ́ àti òbítíbitì èrò tó pàdé ẹ̀ ní ìlú Sokoto Tambuwa ṣàlàyé ohun tójú ẹ̀ rí ní àtìmọ́lé àwọn àjọ EFCC nínú ọ̀rọ̀ tó sọ Aminu Tambuwa ó jẹ́ kó dìímọ̀ pé ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún tá a wà 6th of August 2025 yìí ọ̀sẹ̀ tó kọjá inú kọ́kọ́ rí ìwé ìpè látọ̀dọ̀ àjọ EFCC pé kóun yọjú sí wọn lọ́fíìsì wọn bẹ́ẹ̀ ló nígbà tó ń lọ ó ní kóun padà wá láàrin ọjọ́ kẹwàá sí ọjọ́ kọkànlá oṣù kẹjọ tá a wà ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí Tambuwa ni mò ń ṣe padà lọ ní àjọ EFCC sọ fún ìgbóhùn nílé padà lọ lé àfikún lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba méjì tí wọn yóò ṣe onídùúró fún un Tambuwa ló ń jẹ́ kó dìímọ̀ pé kí wọ́n lọ sọ fún alága àjọ EFCC pásítọ̀ Ọlá Olúkòyèdè wípé òun kò nílò kóun lọ wá àwọn onídùúró nítorí pé èèyàn pàtàkì òun ti jẹ́ abẹnugan ní ìgbìmọ̀ asòfin kékeré lórílẹ̀‐èdè yìí òun ti ṣe gómìnà sáà ọdún 8 ní ìpínlẹ̀ Sokoto tó ń jẹ́ sẹ́nitọ̀ ó yẹ kán lè fi òun sílẹ̀ nítorí pé òun ò lè gbọ́ orúkọ àrùn jẹ́ òun ò sì lè sá lọ oníṣùgbọ́n náà gbọ́ ò pẹ̀lú bóun tó ṣe mú àwọn amòfin àgbà mẹ́ta Senior Advocate of Nigeria mẹ́ta dání ó ní wọn àgbà rárá o níṣe ni wọ́n padà fi òun sátìmọ́lé tó sì lọ́jọ́ kejì tó rí bẹ́ẹ̀lì tí àwọn onídùúró tán ní kò múwámúwá ènìyàn tó kù látìmọ́lé wọn ṣùgbọ́n Tambuwa wá jẹ́ kó dìímọ̀ wípé gbogbo eléyìí kò ní jẹ́ kí ẹ̀rù bá òun o láti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gba ìjọba kúrò lọ́wọ́ Tinubu nítorí tó ní Nàìjíríà ti pín sí méjì báyìí ó láwọn tó ń ṣe tọmọ Nàìjíríà àtàwọn tó ń ṣe Tinubu ṣùgbọ́n tó lóun mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà ni yóò lékè Tinubu ní ọdún 2027.